ọ̀rọ̀ tó ti bábò mí yọ o ẹ̀yin ọmọ nàìjíríà ó tún ti ṣẹlẹ̀ o ẹ̀yin èèyàn bí kún ló lóko bí tàkúté ni ojú wa náà ni ó ṣe ẹ wá gbọ́n tí Gumi sọ o sórí ẹ̀rọ ayélujára látàrí àdó olóró tó dún gbàmù lánàá nípínlẹ̀ Sokoto ìyẹn lánàá òde yìí tẹ́ ẹ̀ bá gbàgbé ọjọ́ tí ń gorí ọjọ́ tí oṣù sì ń gorí oṣù tí ààrẹ Donald Trump ìyẹn ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà tó ti ń fi fọ́nrán sórí ẹ̀rọ ayélujára pé kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kẹ́ lọ wá àtúnṣe sí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ ń gbà àwọn èèyàn wọgbó tẹ́ ń gbowó ribiribi ọ̀rọ̀ náà ni Donald Trump múṣẹ lánàá o látàrí ibi tá a ti gbọ́ pé tá a sì ti rí i pé àdó olóró ó mọ̀ dún ní ìpínlẹ̀ Sokoto tí ọ̀pọ̀ àwọn èèyàn sì farapa òun ló mú Gumi tó fi fọ́nrán kan sórí ẹ̀rọ ayélujára o tó ń bá ìjọba àpapọ̀ sọ̀rọ̀ pé kẹ́tẹ̀tẹ̀ gbé ìgbésẹ̀ ní kíákíá látàrí ìgbésẹ̀ tí Donald Trump gbé lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀yin èèyàn bẹ́ẹ̀ ni ààrẹ orílẹ̀‐èdè Amẹ́ríkà náà fi gbólóhùn sórí ẹ̀rọ ayélujára o ọ̀rọ̀ tí Donald Trump tẹnumọ́ láti ìbẹ̀rẹ̀ òun náà ló ń kọ lórin o ló sì ń jẹ lẹ́nu kódà wọ́n ní bá a ju àdá sókè ní gbàìgbà ibi pẹlẹbẹ báyìí náà ni ó mọ̀ fi lélẹ̀ o ní tí Donald Trump tẹnumọ́ ni pé tí àwọn afẹ̀míṣòfò tó ń gbé ní wọgbó tó ń gbowó ribiribi tí wọn ò bá lọ dáṣẹ́ bí wọn dúró òun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ní Gumi ló bá bọ́ sórí ẹ̀rọ ayélujára o ló náà bá tẹnu bọ̀rọ̀ ló bá ń ṣàlàyé ọ̀rọ̀ kí ni Gumi ń sọ ẹ̀yin èèyàn wọn ó sì fọ́nrán sílẹ̀ tẹ́ gbọ́ ẹ máa pín fọ́nrán yìí o ẹ máa pín lógúnlógún ẹ máa pín lọ́gbọ̀nlọ́gbọ̀n tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé ẹ fọ́lọ̀ wa kẹ́ lè máa jàǹfààní bá a bá tó ṣe mú fọ́nrán wá sórí ètò yìí kẹ́ ẹ subscribe sí YouTube channel wa kẹ́ lè máa jàǹfààní gbogbo tá a bá mú wá sórí ètò wa ní Facebook àti ní YouTube. àdéhùn wa làmúṣẹ lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mú wá sí etí ìgbọ̀yìn tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́ sì mọ̀ fetí ara yín gbọ́. tọ́ ẹ̀yin èèyàn ẹ jẹ́ kí n ṣí fọ́nrán sílẹ̀ kẹjẹ́ ká gbọ́n tí Gumi tó sọ látàrí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Sokoto. ntẹ́yìn náà bá wá nílé ròǹgbà tẹ́ ẹ fẹ́ sọ sí fọ́nrán tá a mú wá sí etí ìgbọ̀yìn ẹ sọ sí abẹ́ comment section wa. They are going nowhere. They are part of us and we are part of them. We must live with them. You can't drive them away and they can't drive us away. They are our neighbors, so we should never allow them to be our enemies. And if our enemy states by our actions we have turned them into enemies, then we are finished. Because our real enemy will use them against us. As your real enemy will use your neighbor against you, and nobody knows your secret more than your neighbor. He knows when you come back and when you go out. So we should never allow herdsmen to be our enemies. tọ́ mo kí gbogbo ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáláyé níbi tẹ́ ẹ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ ẹ ti ń gbọ́ wa tẹ́ ẹ ti ń wò wá lágbára Ọlọ́run Elédùmarè ojú tẹ́ ẹ fi ń wò wá ojú náà ò ní fọ́ etí tẹ́ ẹ fi ń gbọ́ wa etí náà ò ní di ohun rere létí gbogbo wa mọ̀ gbọ́ o ibi táwa fi àdàgbẹ́tò ìsọlẹ̀ sí lónìí rè bó bá tó ṣe ń lọ a tó máa mú wá sí etí ìgbọ́yín ẹ má gbàgbé ẹ máa bá wa follow page wa kẹ́ ẹ bá wa subscribe sí YouTube channel wa kẹ́yìn náà kẹ́ lè máa jàǹfààní bàbá tó ṣe mú fúnra wa àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé ire lójú owó rí o ire lójú ọlá rí ire lójú gbogbo wa mọ̀ rí ìpàdé wa bí oyin ó dàbọ̀.